Bọ́lá ń gbọ́ kí ni ìtumọ̀ pà ń gbé ipò gómìnà yìí ka gbogbo ẹ̀kọ́ nípìnlẹ̀ Ọ̀yọ́. Túndé ó túmọ̀ sí ohun tó pọ̀ yóò fún Òkè Ògùn àti Ìbàràpá ní àǹfààní láti lẹ́nu lọ́rọ̀ lórí ẹni tí yóò jẹ́ gómìnà kò sì ní jẹ́ wípé ẹkùn kan ni ó máa jẹ gàba lé gbogbo èèyàn lórí. Bọ́lá àwọn ẹkùn míì tẹ́ bá láwọn ò tí ì ṣetán fúnpò gómìnà ńkọ́. Rárá o ẹkùn Ìbàràpá àti Òkè Ògùn ní àwọn aṣáájú àwọn tó ní làákàyè àti àfojúsùn ire láti di ipò gómìnà mú nípìnlẹ̀ Ọ̀yọ́ gbígbé ipò gómìnà yípo gbogbo ẹkùn tó wà nípìnlẹ̀ yìí yóò ṣe àpẹẹrẹ pínre láre tí kò gbọdọ̀ jù kan lé ọlọ́fà májọ yóò mú kí ìṣọ̀kan wà bẹ́ẹ̀ sì rèé kò ní jẹ́ kí ẹkùn Ìbàràpá àti Òkè Ògùn wà lọ́wọ́ ẹ̀yìn. Ìwọ náà wò Túndé láti Ìbàdàn kókọ́gun sókè Ògùn Ìbàràpá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ẹkùn ni yóò ní àǹfààní kan náà láti lo ọgbọ́n àtinúdá àti làákàyè kí ìpínlẹ̀ Ọ̀yọ́ ó lè tẹ̀síwájú bí ipò gómìnà bá ń yípo ìdàgbàsókè tó lọ́rìn yóò máa fojú hàn ní gbogbo ẹkùn tí gómìnà bá ti ń jáde wá. bẹ́ẹ̀ ni ìpínlẹ̀ Ọ̀yọ́ kan ohùn kan gbígbé ipò gómìnà yípo gbogbo ẹkùn ìpínlẹ̀ Ọ̀yọ́ kí ìdàgbàsókè aláìlẹ́gbẹ́ lè fojú hàn. Olùkéde ẹgbẹ́ àjọṣepọ̀ fún ìtẹ̀síwájú gbogbo wa. Ẹ kú kalẹ̀ níbi gbogbo ibi tí afẹ́fẹ́ ìkànnì yìí ń fẹ́ dé à ń kí yín láàárọ̀ yìí wípé ẹ kú ojúmọ́ o gbogbo agbègbè Òkè Ògùn ìjọba ìbílẹ̀ mẹ́wẹ̀ẹ̀wá tó so agbègbè Òkè Ògùn papọ̀ a kí yín o bẹ̀rẹ̀ láti ìjọba ìbílẹ̀ Ọlọ́run ṣògo Ìrẹ́pọ̀ Òrèlópé àti àwọn ìjọba ìbílẹ̀ yòókù tó wà ní agbègbè Òkè Ògùn bẹ́ẹ̀ ni a kí gbogbo ẹ̀yin ìjọba ìbílẹ̀ tó wà ní Ìbàràpá méjèèje a kí yín o báyìí náà ni a kí gbogbo ẹkùn Ògbómọ̀ṣọ́ pátápátá gbogbo yín pátápátá la kí láláì yọ ẹnì kankan sílẹ̀ ẹ̀yin tiwa ní ìlú Ọ̀yọ́ Aláàfin Òjò Pàṣẹkẹrẹmọdé ọmọ Àtìbà a kí yín o a ṣe kábíyèsí fún orí adé titun tí òòṣà òkè tó ṣẹ̀ṣẹ̀ yàn fún wa ọba Akeem Ọ̀wọ́adé Abímbọ́lá kábíyèsí o ikú bàbá yèyé bẹ́ẹ̀ la gbàgbé láti lu gbogbo àwọn ènìyàn wa lọ́gọ̀ ẹnu ní Ìbàdàn ilé Olúyọ̀lé ìlú Ìbíkúnlé ìlú Ògúnmọ́lá olódòdó kẹrin lójú ogun owó kẹmbẹ̀rẹ̀ bí ìjà gbogbo yín pátápátá la kí ìyẹn ni wípé gbogbo ẹkùn tó so ìpínlẹ̀ Ọ̀yọ́ papọ̀ gbogbo wa pátápátá la kí ètò tó ń lọ lórí ẹ̀rọ agbágbé báyìí ẹ jẹ́ ká jọ wò ó òun ni àkọlé ètò yìí kí la fẹ́ jọ wò kí ni a fẹ́ pérò àwọn àgbà bọ̀ wọ́n ní aṣọ lọ́rùn pàràká ó tó àpérò fọmọ oríwo ìyẹn ni wípé nǹkan tó bá yẹ ká fojú sùnùkù wò ó yẹ ká fojú sùnùkù wò ó ẹ̀yin àgbà ní gbogbo ẹkùn tó wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ gbogbo yín ni à ń ké sí wípé ẹ jẹ́ ká jọ wò ó gbogbo ẹ̀yin ọ̀dọ́ òun ni eégún ẹ̀yìn ìlú à ń ké sí yín ẹ jẹ́ ká jọ wò ó gbogbo ẹ̀yin ọmọ kékeré ilé tó ti dàgbà kọjá ọmọ ọdún 18 ẹ jẹ́ ká jọ wò ó gbogbo ẹ̀yin ènìyàn wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ pátápátá àní ẹ jẹ́ ká jọ wò ó kí la fẹ́ jọ wò kí ló pẹ́ kí ló yẹ kí ló tọ́ ká jọ wò ẹ ó kúkú máa gbọ́ a jọ wà nínú yàrá agbára níbí yìí pẹ̀lú àwọn èèkàn àwọn ọlọ́pọlọ pípé tí wọ́n jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Ọ̀yọ́ Abẹ́rẹ́kẹ́rẹ́ Adégbìtẹ́ ni orúkọ mi tí mo jẹ́ atọ́kùn ètò yìí a jọ wà nínú yàrá agbára pẹ̀lú amójú ẹ̀rọ Dáúdà Ọláìfá àwọn ni wọ́n jẹ́ alága ẹgbẹ́ tó ń pè fún ìlọsíwájú gbogbo wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ bẹ́ẹ̀ ni olùṣọ́ àgùntàn Favour Adéwọyìn àwọn ni wọ́n jẹ́ akọ̀wé ẹgbẹ́ yìí ẹgbẹ́ tó ń pè fún ìlọsíwájú gbogbo wa kí ni a fẹ́ jọ wò àwọn ẹgbẹ́ yìí wọ́n ń pè fún ìlọsíwájú gbogbo wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àwa pè ètò ní ẹ jẹ́ ká jọ wò kí la fẹ́ jọ wò kí la fẹ́ jọ pẹ̀kẹ́lù kí ló tọ́ ká jọ sọ̀rọ̀ nípa rẹ̀ lórí ètò yìí tí gbogbo wa ó sì mú sọ́kàn wáyé pé ó tọ́ lọ́rọ̀ yìí o ṣùgbọ́n kí n má dé ìnà pẹnu àwọn bàbá wa wọ́n wà níkàlẹ̀ pẹ̀lú mi lórí ètò tòní ẹ kí àwọn aráalé alága ẹ kọ́kọ́ kí àwọn aráalé kẹ̀sì dárúkọ yín kí wọ́n lè mọ̀ yé pé lóòótọ́ ẹ̀yin lẹ wà níkàlẹ̀. mo kí atọ́kùn wa kú iṣẹ́ kú ilé mo sì tún kí àwa ọmọ Òkè Ògùn àti Ìbàràpá àtọ̀yọ́
àti Ìbàdàn àtògbómọ̀ṣọ́ mo kí yín kú ilé o. orúkọ yín kí wọ́n lè mọ̀ pé lóòótọ́ ni a kàn dárúkọ yín lásán. ta orúkọ mi ni engineer Ọláìfá Aládé Dáúdà tí í ṣe alága ẹgbẹ́ àjọṣepọ̀ fún ìlọsíwájú gbogbo wa. lẹ́gbẹ̀ẹ́ wọn ẹyẹ èéfò kó fi apá kan fò àti ìrírí látọjọ́ aláyé ti dáyé. a kí gbogbo ará ilé ẹ kú ilé orúkọ mi ni Pastor Favour Adéwọyìn ó yẹ kẹ́ ti mọ̀ mí ìlú Òkè Ò ní mí ìlú Òfìkì náà ní mí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ a kí yín kú ilé bẹ̀rẹ̀ látòrí aláṣẹ ilé-iṣẹ́ SIP FM Pastor Ọlátúndé a sì kí abẹ́rẹ́kéré náà ẹ kú iṣẹ́. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé Ọlọ́run sọ yín láti ibi tí ẹ ti rìnrìn àjò wá ó sì tún jẹ́ kí ẹ bá àwa náà pẹ̀lú àlàáfíà ara tó péye a dúpẹ́ fún ọba dániwáyé lórí ètò ẹ jẹ́ ká jọ wò ó ẹ jẹ́ ká jọ wò ó ọ̀rọ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ la fẹ́ jọ wò ó gbogbo olùgbọ́ ètò yìí ẹ lọ sójú òpó ayélujára kẹ́ẹ̀tẹ̀ SIP 89.1 FM ẹ máa wò wá kétékété pẹ̀lú àwọn ọ̀jọ̀gbọ́n àti ọ̀jìmì àti àwọn tí wọ́n mọ̀ bí a ṣe fi ojú lámẹ̀yìntọ́ bí a ṣe fi wo nǹkan wọ́n ti wà nínú yàrá agbára ọ̀rọ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ la fẹ́ kájọ wò só yẹ kájọ wò lóòótọ́ àbí ò yẹ àwọn àgbà ó sọ wípé àti òkèèrè lolójú jíjìn ní ti mú ẹkún sùn láṣẹ Ìdùmarè àní sunkún ṣùgbọ́n nǹkan tó bá yẹ kájọ pẹ̀kẹ́lù tó yẹ kájọ rò tó yẹ kájọ wí tó yẹ kájọ fi òye káfòye wò ó mà yẹ ó sì yẹ o kájọ wò ó ẹ jẹ́ ká dókè lọ́hùn ìgbà tá a bá padà dé a máa tú kinní ọ̀hún ní ìpele ìpele bí aṣọ yẹlẹ̀ ẹ kú kalẹ̀. ìpín dọ́gba ń dọ́gba òun nìkan ló lè ṣe. Òkè Ògùn bá jẹ́ gómìnà kò sóhun tó burú. ẹgbẹ́ àjọṣepọ̀ fún ìtẹ̀síwájú gbogbo wa ni wọ́n sọ pé ó ti pẹ́ nílẹ̀ yìí tókè Ògùn ti ń jẹ gbákejì. ẹ̀ sì ní ipa tókè Ògùn ń kó nínú ètò òṣèlú ìpínlẹ̀ Ọ̀yọ́ òkèrè. ẹ̀ láti mọ̀ pé gbogbo gómìnà yóò tí ó bá di ìbò wọlé kò gbọdọ̀ pé tókè Ògùn sí ọ̀. ẹ̀ kẹ̀dẹ̀rẹ̀ a ò sì forí Òkè Ògùn rún mú. báwa náà ò lè ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Òkè Ògùn bá ṣe gómìnà kí Bàràpá ó ṣe kí Ògbómọ̀ṣọ́ ó ṣe kí ìlú Ọ̀yọ́ ó ṣe kó tún wá padà sílùú Ìbàdàn. lóòótọ́ la mọ̀ wípé Ìbàdàn lolú ìlú ìpínlẹ̀ Ọ̀yọ́. bẹ́ẹ̀ la sì gbà wọ́n lọ́gàá ò sì sọ pé a fẹ́ fi tipa jẹ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. ṣùgbọ́n o fún mi bù fún ọ ńlá kéréké lódò. níṣẹ́ la ò bá tẹ̀ lówe àwọn àgbà tí wọ́n sọ pé pínre láàrin kíkẹ́ ó má bàa jù kan. ẹgbẹ́ àjọṣepọ̀ fún ìtẹ̀síwájú gbogbo wa ni wọ́n sọ pé ìpínlẹ̀ Ọ̀yọ́ ò ní rẹ̀yìn látọwọ́ èmi àti ẹ àmì nìkan ò ràn àyàfi ká ṣe ohun tó tọ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ní 2027. Òkè Ògùn ló kàn. ẹ kú kalẹ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì yìí káàkiri ibi tí ìkànnì alàlújá tó ń fẹ́ dé ìkànnì SIP 89.1 FM ni ẹ̀ ń gbọ́ lọ́wọ́ ètò tó ń lọ lórí ẹ̀rọ agbágbé báyìí òun náà ni ẹ jẹ́ ká jọ ṣe ẹ jẹ́ ká jọ wò ó òun ni ètò tó ń lọ lórí ẹ̀rọ agbágbé ẹ jẹ́ ká jọ wò ó ẹ ké sí alára ẹ ké sí ajérò ẹ ké sí gbogbo àwọn ènìyàn wa káàkiri níbi tí afẹ́fẹ́ ìkànnì yìí ń fẹ́ dé wípé ọ̀rọ̀ yìí o ọ̀rọ̀ tó yẹ ká jọ wò ni ẹ̀yin bàbá wa tẹ wà nínú yàrá agbára alága àti akọ̀wé níbi tá a bá ti rí alága ẹgbẹ́ tá a sì ti rí akọ̀wé ẹgbẹ́ kò sí méjì lọ́rọ̀ ẹgbẹ́ ti wà nínú yàrá agbára nù ìyẹn ni wípé gbogbo ẹgbẹ́ lẹ gbé wá síbí yìí láàárọ̀ yìí àbí mo parọ́ ni. ọ̀rọ̀ tí a fẹ́ jọ wò nípa ọ̀rọ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ pẹ̀lú ìwòye yín kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí pẹ̀lú ọgbọ́n àti òye yín níbo gan lẹ wò wípé ó yẹ ká ti jọ wò ó àbí ìbéèrè mi ò yé yín. ó yé wa. ó yá orí afẹ́fẹ́ la wa a mọ̀ ṣe pápápá ìsọ̀rọ̀. ẹ ṣeun olóòtú ẹgbẹ́ àjọṣepọ̀ fún ìtẹ̀síwájú gbogbo wa àdálẹ̀ ní nǹkan bí oṣù mẹ́rin sẹ́yìn December 12 la dá ẹgbẹ́ yìí sílẹ̀ ohun tí a sì dá ẹgbẹ́ náà sílẹ̀ fún ni láti wo ohun kan tí ò tọ́lá ní Ọ̀yọ́ state tó ti ń lọ fún bíi ọdún bíi
ogójì ọdún. láti wo nǹkan tí ò tọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. bẹ́ẹ̀ni òun ni ló fa kí a dá ẹgbẹ́ yìí sílẹ̀. ńgbà tí a ó dá ẹgbẹ́ yìí sílẹ̀ gbogbo àwa tí a wà lórí platform wa kò sí kankan nu wa tí ṣàṣà làwa tá a mọ́ra wa wípé a mọ́ra lójúkojú báyìí a ṣàdálẹ̀ lórí platform ni a sì wà lórí platform for more than 1 month tó jẹ́ pé àríra wa platform tá a ti kóra wa sórí platform eléyìí tá à ń pè ní ẹgbẹ́ àjọṣepọ̀ fún ìtẹ̀síwájú gbogbo wa security platform láti kóra wa kó ń bẹ ní èmi tó jẹ́ bíi convener mo ní òkè a pé bí àwa méjì mẹ́ta yẹn ni la wá lò láti fi form platform yìí àwọn la fi ń kó àwọn èèyàn sórí platform náà main ohun tó jẹ́ gbòógì tí a fi dá platform yìí sílẹ̀ náà ni pé kí agbára governor that is governorship position kó kúrò ní Ìbàdàn kó bẹ̀rẹ̀ sí ní máa yípo káàkiri gbogbo ẹkùnjẹkùn tó wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ kó bẹ̀rẹ̀ láti Òkè Ògùn Ìbàràpá Ọ̀yọ́ Ògbómọ̀ṣọ́ kó padà sí Ìbàdàn padà. Pẹ̀lú ìdáhùn. eléyìí ṣeré báwa ṣe sọ ọ́ nìyẹn ṣùgbọ́n àwọn olóṣèlú ni wọ́n mọ bí wọ́n ṣe tó tí òfin ní yingin àwọn èso olóṣèlú. Ẹ kì í ṣe lóṣèlú. àìsò olóṣèlú o. Ẹ gbé ẹgbẹ́ òṣèlú kankan lọ́wọ́. kò sí ẹgbẹ́ òṣèlú kankan tá a gbé lọ́wọ́ gbogbo ẹgbẹ́ òṣèlú la sì gbé lọ́wọ́. àti PDP ni o àti APC ni o àti ALP gbogbo wọn pátá àti gbogbo ẹ̀ la gbé lọ́wọ́. ìtumọ̀ rẹ̀ ni wípé ohun tá a fi gbé gbogbo wọn lọ́wọ́ ni wípé eléyìí tó bá ti fún wa ní tíkẹ́ẹ̀tì ti gọ́vnà wípé tó Òkè Ògùn ẹgbà tíkẹ́ẹ̀tì gọ́vnà tó òun láà ṣiṣẹ́ fún. ìtumọ̀ ọ̀rọ̀ mi nìyẹn. kó tó de pé a mọ̀ tẹ̀síwájú torí ìbéèrè yìí ti ń fẹjú bọ̀ báyìí. ẹgbẹ́ àjọṣepọ̀ fún ìlọsíwájú gbogbo wa. fún ìtẹ̀síwájú gbogbo wa. ẹ̀yin tẹ́ wà nínú ẹgbẹ́ yìí ǹjẹ́ ọmọ Òkè Ògùn nìkan ni bí àbí ọmọ ẹkùn yòókù náà wà ń bẹ́ẹ̀ tó fi jẹ́ pé àjọṣepọ̀ fún ìlọsíwájú àti ìtẹ̀síwájú gbogbo wa lẹ pé o gbogbo wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́. bẹ́ẹ̀ni ọ̀ya. tẹ́ bá wo orúkọ yẹn ó kó gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ pọ̀ because ohun tá a sọ ni pé àjọṣepọ̀ àwa ò la fẹ́ ṣàjọṣepọ̀ àwa tá a dá ẹgbẹ́ sílẹ̀ ní Òkè Ògùn Ìbàràpá àwa fẹ́ kí àwọn yòókù náà kájọ ṣe àjọṣepọ̀ Ọ̀yọ́ Ògbómọ̀ṣọ́ Ìbàdàn kájọ ṣe àjọṣepọ̀ yìí tá a bá wá ṣe àjọṣepọ̀ ohun tá a mọ̀ ni wípé yóò já sí ìtẹ̀síwájú gbogbo wa so mo rò pé bí àlàyé yẹn ṣe rí nìyẹn. tó ẹ̀yin tí ẹ dá ẹgbẹ́ yìí kalẹ̀ ní Òkè Ògùn lápapọ̀ àti Ìbàràpá ẹ wà ń ké sí ẹkùn Ọ̀yọ́ ẹ máa bọ̀ wá ìjà fọwọ́sowọ́papọ̀ ẹ ń ké sí ẹkùn Ògbómọ̀ṣọ́ kí wọ́n fọwọ́sowọ́papọ̀ bẹ́ẹ̀ ni àwọn èèyàn wa ní ìlú Ìbàdàn káwọn náà fi ọwọ́ sowọ́papọ̀ kájọ gbé ìpínlẹ̀ Ọ̀yọ́ dé èbúté ògo. ẹ ṣeun ó ṣe rí nìyẹn. ẹ jẹ́ ká tún dókè lọ́hùn-ún à ń padà bọ̀ wá ẹ kú kalẹ̀. Òkè Ògùn Ìbàràpá ẹ̀jẹ̀ àjọṣe Ògbómọ̀ṣọ́ Ọ̀yọ́ ẹ̀jẹ̀ àjọṣe o Ìbàdàn lólùyọ̀dé ẹ̀jẹ̀ àjọṣe. àkókò ọ̀hún ti tó ẹ jẹ́ ká jẹ́ kóhun gbogbo yí bíríbírí tóhun gbogbo bá ti yí bíríbírí ìṣàkóso ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ jẹ́ ó yí bíríbírí kó yíká gbogbo ẹkùn ìdìbò tó kù tí ò tí ì ṣèjọba ọ̀hún rí. Òkè Ògùn bá ṣe Ọ̀yọ́ ó ṣe Ìbàràpá ó ṣe Ògbómọ̀ṣọ́ ó ṣe tiwọn lẹ́yìn náà kó padà sí Ìbàdàn. ìdálù nìṣèlú báyìí là ń ṣe nílé wa wà láyé wa bòmíì ni.
ẹgbẹ́ àjọṣepọ̀ wa ni wọ́n ń pariwo wọ́n ń ké dandandan bẹ́ẹ̀ ni wọn ò dákẹ́ rárá wọ́n ní ká sun gbogbo olóbìrípo kóhun gbogbo yí biribiri gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ó yẹ kó ti yí kan bò mí tó bá ti wá yí kan bò mí lọ́lọ́kan ọ̀jọ̀kan kóhun gbogbo wa padà sí sísẹ̀ ń bọ̀. ẹ kú kalẹ̀ ẹ sì káàbọ̀ padà níbi tí a ti bomi la kinní ọ̀hún díẹ̀ ní belenja àwọn tí wọ́n wà ní orí ẹ̀rọ agbágbé pẹ̀lú mi lórí ètò ẹ jẹ́ ká jọ wò ó ẹ jẹ́ ká jọ wò ó ó ṣeé ṣe ọjọ́ mẹ́jọ lẹ́ẹ̀ma láǹfààní láti gbọ́ ètò yìí torí wípé àwọn àgbà wọ́n sọ pé nǹkan tá a bá lè mú ojú kúrò níbẹ̀ àwọn àgbọ̀ sọ pé àmójútó ni ó sì tọ́ yẹ ká mójútó ó tọ́ yẹ ká jọ wò ó láṣẹ Ìdùmarè ọjọ́ mẹ́jọ lẹ́ẹ̀ma ní àǹfààní láti gbọ́ ètò yìí bó bá wu Ọlọ́run ọba àkọ́dá ayé ṣùgbọ́n ní òwúrọ̀ yìí alága àti akọ̀wé ẹgbẹ́ àjọṣepọ̀ tó ń pè fún ìlọsíwájú àti ìtẹ̀síwájú gbogbo wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ bàbá wa ẹnjìnìà Dáúdà Ọláìfá ẹ̀yin ni mo tún fẹ́ bi ní ìbéèrè yìí o àwọn tí ń wòye ẹ ṣàlàyé nínú ìdáhùn yín lẹ́ẹ̀kan yìí pé ó ti tó bíi 40 ọdún báyìí tí ẹ ti ṣàkíyèsí pé àwọn kùdìẹ̀kudiẹ kan ń bẹ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣùgbọ́n ṣé àwa Òkè Ògùn náà tiẹ̀ ní ẹnìkan tó jẹ́ pé ẹ mọ̀ ti jẹ́ ń lọ síbẹ̀ hùn ẹ mọ̀ ti jẹ́ ń bẹ̀rẹ̀ báwọn ṣé pẹ̀lú bí ẹ ṣe ń wò wípé kí gómìnà kí ọwọ́ agbára kó yí láti ẹkùn Ìbàdàn sí ẹkùn míì bí àpẹẹrẹ bí sí ẹkùn Òkè Ògùn ìjẹ́ eléyìí ó mú ìtẹ̀síwájú wá bí. ẹ ṣeun gẹ́gẹ́ bí ètò democracy ìyẹn ìjọba tiwantiwa àwarawa orílẹ̀-èdè Nàìjíríà kì í tiẹ̀ ṣe Nàìjíríà nìkan ni in fact a lè sọ pé káàkiri Áfíríkà ni ó pé ibi tí ipò agbára bá wà ibẹ̀ ni a máa ti ń ṣe nǹkan fún eléyìí ṣe pé mò ń sọ pé eléyìí dáa o kì í ṣe ohun tó dáa ni ó yẹ kó jẹ́ pé tí wọ́n bá gbé agbára fún Ọ̀yọ́ nígbà tí kì í ṣe Ọ̀yọ́ nìkan ni ló wà ní Ọ̀yọ́ state ó yẹ kó jẹ́ pé wọ́n pín ìdàgbàsókè yẹn káàkiri ṣùgbọ́n kíní ọ̀hún yìí sábà rí bẹ́ẹ̀ in fact ó jẹ́ okùnfà ohun tó fà á tí àwa gan fi ń láti dìde torí tí n bá fẹ́ ṣe àlàyé èmi Òkè Ọya lèmi wà tí n ṣiṣẹ́ engineering mi gbogbo ọdún tí n bá sì ti wálé nínú kí n bá nǹkan bó ṣe wà tàbí kó tún ti yingin sí i tàbí kó lo ẹ̀yìn bẹ́ẹ̀ ni so bó ṣe ń rí mo ṣe rí ní ẹkùn Òkè Ògùn àti Ìbàràpá nìyẹn ọ̀nà tẹ́ bá wo àwọn ọ̀nà wa kò sí ìtò dá ń bẹ̀ tá a bá wo èmi ni àwọn iléèwé wa kò sí ìtò ṣe é fojú hàn gbogbo ẹ̀ báyẹn in fact ohun tá à ń pè ní social maladies àwọn nǹkan bíi for example ẹ jẹ́ kí n ṣe àlàyé kan àwọn kan ṣe interview kan fún àwọn ọmọ wa ní Òkè Ògùn bíi àwọn ọmọ kéékèèké kí ni wọ́n fẹ́ dà ó lóun fẹ́ ṣe tailor wọ́n ń kọ́ ó lóun fẹ́ ṣe ọdẹ wọ́n ń kọ́ àmọ̀tẹ́kùn wọ́n ń kọ́ ọlọ́pàá ẹ ṣeun èmi náà rí ńgbà tó yá wọ́n wá lọ sírú Ìbàdàn yẹn wọ́n lọ ṣerú ẹ̀ tẹ́ bá ń gbọ́ ìdáhùn táwọn yẹn ń dá àwọn primary school ni mò ń sọ fún yìí ìwọ kí ló fẹ́ ṣe mo fẹ́ ṣe doctor wọ́n ń kọ́ mo fẹ́ ṣe governor wọ́n ń kọ́ mo fẹ́ ṣe minister wọ́n ń kọ́ mo fẹ́ ṣe head of state ẹ rí i pé social maladies tí mò ń sọ fún yín òun ló hàn láàrin yìí kí ni tó sì fà á torí pé kí ni ẹ ti affect wa láti òkè délẹ̀ tó fi jẹ́ pé kí ni ọ̀hún ní ìdí àtúnṣe ìyẹn yàtọ̀ sí gbogbo èmi ní developmental impact tó yẹ ká ní nìyẹn
bí àtúnà wa ṣe ni o a ṣe oríṣiríṣi ẹgbẹ́ school tó dáa university ni o health centers ni o nǹkan kan báyìí yàtọ̀ sí àwọn yẹn ẹ wo social maladies tá a ní so kíní ẹ ó mú kí ká rò pé kò yẹ kó continue báyìí kò yẹ kó rí báyìí ó yẹ ká ṣàtúnṣe lé lórí. Pastor Favour Adéwọ̀yìn ẹ ṣe àdúpẹ́. pẹ̀lú nǹkan tí ẹ gbé lọ́wọ́ tẹ sọ yé pé ẹgbẹ́ òṣèlú dání tí ẹ sì ń pè fún kí ọwọ́ agbára kó yí padà kájọ wo ìpínlẹ̀ Ọ̀yọ́ kó lè dé èbúté ògo ṣe mọ̀ pé nígbà míì èèyàn lè máa torí àjàjà àbí tó ṣe bí òwe ṣé àwọn èèyàn yín tàbí kí n sọ pé àwọn èèyàn wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣé gbogbo wọn mọ̀ wípé ó yẹ kájọ wo kinní yìí ṣé gbogbo wọn mọ̀ wípé ó yẹ kí ọwọ́ agbára yí padà. ẹ ṣe olóòtú tí wọn ò bá tiẹ̀ wò ó tẹ́lẹ̀ tí wọn ò sì mọ̀ tẹ́lẹ̀ ìpè tá à ń pè fún ni pé ó yẹ ká mọ̀ nítorí wípé tí nǹkan ó bá da ìgbésẹ̀ tó da náà la gbọ́dọ̀ gbé tá a bá gbé ìgbésẹ̀ tó da kéèyàn máa gbé ohun tó yìnbó ń pè ní wrong step kó máa wá retí èsì tó da ẹ rí i pé èsì tó da ò ní jáde ohun tá à ń béèrè fún tó bá jẹ́ pé òṣèlú tá à ń ṣe tí à ń bá bọ̀ látàyé àwọn Awólọ́wọ̀ ni irú òṣèlú yẹn ẹ̀wọ̀n Awólọ́wọ̀ ìkúkú ṣọmọ Ìbàdàn Akíntọ́lá yìí sì ṣọmọ Ìbàdàn ṣùgbọ́n nígbà tí wọ́n ṣèjọba wọ́n pín ire wọ́n sì láàárín gbogbo ẹkùn náà ló ní dàgbàsókè ló ní tẹ̀síwájú ṣùgbọ́n òṣèlú tá à ń ṣe ń sin òṣèlú ọmọ ẹni yìí ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká fi sí di ọmọ ẹlòmíì òṣèlú ọmọ wa ní ẹjọ́ ṣe òṣèlú tá à ń ṣe nìyẹn òṣèlú pé nígbà tó bá wà lọ́dọ̀ wa ẹ jẹ́ ká ṣe nǹkan sọ́dọ̀ wa káwọn yòókù ọmọ apariwo wọn lálága mi ń sọ tí a bá fẹ́ kí nǹkan tí òyìnbó ń pè ní even development ó wà torí bí tọ́lọ́run dá òun kálukú sí ẹni yẹn kó béèrè fún Ọlọ́run ló dá síbẹ̀ o ẹni yẹn ò sì ṣẹ̀ láti gbé kọ́lọ́run ó dá síbẹ̀ ẹni wọ́n dá sí Ìbàràpá kì í ṣe pọ́ dẹ́ṣẹ̀ ẹni tọ́lọ́run dá sókè Ògùn kò kúkú dẹ́ṣẹ̀ ẹni tọ́lọ́run dá sọ́yọ́ kò dẹ́ṣẹ̀ ẹni tó dá sógbómọ̀ṣọ́ kò dẹ́ṣẹ̀ ẹni tó dá síbàdàn kò dẹ́ṣẹ̀ gbogbo wa lọ́lọ́run dá gbogbo wa lọ́lọ́run sì fẹ́ ká gbádùn tó bá jẹ́ pé Ọ̀yọ́ state tó fún wa yìí a fẹ́ kí gbogbo wa gbádùn ó yẹ kí ọwọ́jà ìjọba ó máa débi gbogbo ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ àti pé bọ́lọ́run ṣe dá wa ní kúkúrú èdè ní pé ká sọ pé oyè yìí oyè baálé ni o kẹ́nìkan máa jẹ́ inú àwa márùn kó sì jẹ́ pé òun náà ní ń jẹ́ ní gbogbo ọdún ṣé àwọn yòókù ni wọ́n máa béèrè pé kí ni ìyàwó náà lẹ́tọ̀ọ́ sí ohun tó ń pè ní stakeholders tó bá yẹ pé a lẹ́tọ̀ọ́ sí ìfáwa náà lẹ́ẹ̀kọ̀ọ̀kan ṣe mọ̀ pé tí a bá ń fún orí ní oúnjẹ torí ò sì fún ara jẹ ara náà ó ṣàkóbá fórí ẹ ṣe olóòtú. tó pẹ̀lú ìdáhùn yín yìí àwọn aráalé ń gbọ́ wípé bí wọn ò bá tiẹ̀ mọ̀ tẹ́lẹ̀ ní báyìí pẹ̀lú ìpè tẹ́ ń fi síta yìí ẹgbẹ́ tó ń pè fún àjọṣepọ̀ fún ìtẹ̀síwájú àti ìlọsíwájú ìpínlẹ̀ Ọ̀yọ́ lápapọ̀ wọ́n ti ń ké gbàǹjarè sí ti yín báyìí wípé ẹ jẹ́ ká jọ wò ó kí la sì jọ wò ìdàgbàsókè ìpínlẹ̀ Ọ̀yọ́ tí ó sì jẹ́ wípé alájọ fọwọ́sowọ́ papọ̀ sí kẹ́kùn kan sí kó kúrò ń bẹ̀ kí ẹkùn míì náà kóun náà tún ṣe ẹ kú kalẹ̀ o gbogbo etí tó ń gbọ́ wa ìgbà tí àkókò bá tó a ó sì ojú òpó kalẹ̀ ṣùgbọ́n ká tó tún béèrè míì ẹ jẹ́ àtúnbomi làádìẹ̀ ẹ kú kalẹ̀. ẹgbẹ́ ohun táwọn ọmọdé ń sọ lẹ́nu bá a bá lóní sùúrù èèyàn títí tọ́ba ìdébi ọ̀nà pin yóò yíjú padà ẹ fún wa lẹ́tọ̀ọ́ wa àwa ni gómìnà Ọ̀yọ́ sún kàn
ẹgbẹ́ àjọṣepọ̀ fún ìtẹ̀síwájú gbogbo wa iná ló mà ṣagbátẹrù polongo yìí. orí ètò ẹ jẹ́ ká jọ wò ó ní ẹja sí o ètò ọ̀hún ló sì ń lọ lórí ẹ̀rọ agbágbé ìkànnì CP9.1 FM tó fi ìdí kalẹ̀ sí ìlú Òkèhò nínú ilé pẹ̀lú mi níbí yìí alága àti akọ̀wé ẹgbẹ́ tó ń pè fún àjọṣepọ̀ fún ìdàgbàsókè àti ìlọsíwájú gbogbo wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n wà nínú yàrá agbára pẹ̀lú mi níbí kó tó di pé a ṣe ojú òpó kalẹ̀ ẹ̀yin bàbá wa gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wípé oríṣi nǹkan mẹ́ta kan ló máa ń fa ìyapa láàrin ìlú tàbí kí n sọ pé ní ilẹ̀ Yorùbá àkọ́kọ́ ń bẹ òun ni ọ̀rọ̀ ẹ̀sìn kí lẹ fẹ́ ṣe àti pé ìgbésẹ̀ wo ni ẹ̀ ń gbé nípa irú nǹkan yìí torí pé oríṣi tí àsìkò òṣèlú bá dé tó ìgbésẹ̀ wo lẹ̀ ń gbé lábala yìí láti jẹ́ kí èrò yín àti àfojúsùn yín kó wá sí ìmúṣẹ. ẹ ṣeun olóòtú àwọn nǹkan mẹ́ta kan ní la wò nígbà tí a dá ẹgbẹ́ ìsílẹ̀ àní kì í ṣàwà lákọ̀ọ́kọ́ ṣe irú ìgbésẹ̀ yìí kí ni ohun tí àwọn ará wájú ṣe níbo ni wọ́n gbé e dé báwo làwa ṣe fẹ́ ṣe tí ó fi yàtọ̀ sí ti ará wájú tá a fi tẹ̀síwájú níbi táwọn gbé e dé torí àwọn bàbá wa wọ́n ti gbé iṣu yìí débi kan tẹ́lẹ̀ rí ibẹ̀ làwa ti gbé e báyìí and then àwa ní pé a lè máa ṣe nǹkan kan náà bákan náà káwa expect wípé a rí ìyàtọ̀ àwa gbọ́dọ̀ ṣe tiwa ní ọ̀nà ọ̀tọ̀ tí a fi rí ọ̀nà àbáyọ làwa rò pé kí làwọn ohun tí ń jẹ́ okùnfà kí Òkè Ògùn kún ó yà wá yẹlẹyẹlẹ làwa wò la ní pé iṣu ẹ̀sìn ó jẹ́ àkọ́kọ́ ń bẹ iṣu ẹ̀kejì ni wípé partisanship ohun tá à ń pè ní partisanship ni wípé ká sọ pé APC ni mí ẹgbẹ́ òṣèlú pín yẹlẹyẹlẹ ibẹ̀ ni mo gbọ́dọ̀ dúró sí gbogbo ohun tó bá ṣẹlẹ̀ ẹgbẹ́ òṣèlú APC yẹn mo gbọ́dọ̀ ṣe ni mo gbọ́dọ̀ kò bá jẹ́ àti ilẹ̀ ẹlẹ̀ náà ti wú APC wa ohun mo gbọ́dọ̀ ṣe ohun tá à ń pè ní partisanship ni party partisanship a tún wá fi ẹ̀kẹta kún òun ni pé ẹgbẹ́ ìlú mọ̀lú Ànábì sọ wípé sallallahu alaihi wasallam ó ní kéèyàn ó fẹ́ràn ìlú rẹ̀ ara ẹ̀sìn ni ìlú wa báyìí ń sìn ohun tá a gbọ́dọ̀ mú ní Òkè Ògùn lápapọ̀ òun ló yẹ kó jẹ́ ìlú wa ń sìn kì í ṣe ìlú Tèdè tàbí ìlú Òkèhò tàbí ìlú Ṣakí tàbí Ṣẹ̀yìn tàbí Ìgbòho kì í ṣe òun ní ìlú wa ń sìn ìlú wa lónìí yìí ohun tí mo fẹ́ ká fi sí ọkàn ni wípé ìlú wa ní Òkè Ògùn Òkè Ògùn tá a bá fi ìlú wa tá a bá pè ìlú wa ní Òkè Ògùn àní ní problem now ń pa ọ̀rọ̀ ẹ̀sìn ṣáwọn ará Ìbàdàn wọn ò lẹ́sìn yẹlẹyẹlẹ ni wọ́n lẹ́sìn yẹlẹyẹlẹ ṣùgbọ́n tí ọ̀rọ̀ pé a ṣe gómìnà bá dé ẹ kàn rí pé wọ́n kàn sọ̀rọ̀ àwọn òṣùṣù ọ̀wọ̀ kan lẹ́nu wọ́n wá mú ẹ̀sìn yẹn wá sọ́dọ̀ tí wọ́n bí wọ́n á jù sí wa láàrin á wá máa jàrà ìrìn pé mùsùlùmí ni kìrìyó ni kìnnìkìnnì ẹlẹ́sà ẹ dákun torí Ọlọ́run Òkè Ògùn Ìbàràpá ọ̀rọ̀ ẹ̀sìn mẹ́sìn ẹ dákun ẹ jẹ́ ká fi sí ẹ̀gbẹ́ kan ọmọ ìyá la kọ́kọ́ mọ̀ra wa ná kó tó di pé ẹ̀sìn dé mo rò pé wọn bá ti ń sọ lórí ẹ̀sìn nìyí kó tó wá jẹ́ ọ̀rọ̀ pé partisanship APC àti PDP kí ni ìyàtọ̀ wọn náà ẹ dákun ẹ ṣàlàyé ìyàtọ̀ wọn fún mi. èmi yìí sọ lóṣèlú. kò sí yàtọ̀ láàrin APC àti PDP a kà fi ń yára wa ni. kásà sọ pé kò sí yàtọ̀ láàrin ẹgbẹ́ òṣèlú. kò sí yàtọ̀
kò dàbí tàwọn tí wọ́n ń ṣe democracy gan fúnra wọn bẹ́ẹ̀ tí wọ́n sọ pé èmi democrat èmi ni republican tó jẹ́ pé ideology òǹkàlùkù yàtọ̀ títí wá bí kò rí bẹ́ẹ̀ tá a bá ti débẹ̀ báyìí wá ní progressive ọ̀hún dà tí progressive bá ń jẹ́ progressive bó ṣe yẹ ká máa ṣe òṣèlú kọ́ nìyẹn progressive ohun tí progressive ń wí ni pé ìdàgbàsókè ṣé progressive wà ní Ọ̀yọ́ state yìí Ọ̀yọ́ state sì ní pace setter state ẹ wo ngbà tá a fi wà ní western state àwọn state mélòó láti yọ kúrò lára wa ń sìn presently gbogbo àwọn state tí wọ́n yọ kúrò lára wa kò sí kankan nínú wọn tó jẹ́ pé kò máa practice the rotational governorship kò sí àwa nìkan ní Ọ̀yọ́ state láti máa practice ẹ̀ kí ló dé pace setter state àtijọ́ àjòrán ẹ̀ láàrin yẹn o káwọn olóṣèlú wa kún ó fi kùnlùkùn lórí ẹ̀ àti padà sẹ́yìn lórí yẹn àwọn state yòókù wọ́n ń fi wá rẹ̀ ní pàápàá. ó dà bàbá wa ẹ jẹ́ kí n bi akọ̀wé ẹgbẹ́ ní ìbéèrè yìí wípé gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wípé ní ilẹ̀ Yorùbá náà sì ni ìpínlẹ̀ Ọ̀yọ́ ojúlówó ilẹ̀ Yorùbá gan sàn án kí ni ìgbésẹ̀ yín lórí ọ̀rọ̀ àwọn aláṣẹ ìkejì òrìṣà torí pé àwọn gan olórí ìlú ni wọ́n láti jẹ́ kí àfojúsùn yín yìí kó wá sí ìmúṣẹ kó má dàbí pé kò ní jẹ́ wàhálà lásán. ẹ ṣe olóòtú kí n tó dáhùn ìbéèrè yẹn màá kọ́ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn tó jẹ́ pé a fi ń dara wa rú kò sì yẹ kó rí bẹ́ẹ̀ ọlọ́run ọba tó dá wa òun ló fàyè gba oríṣiríṣi ẹ̀sìn tó ń kálukú ń ṣe ṣọlọ́run yẹn ó bá jẹ́ pé ìwọ ní oníṣàngó ni ẹ́ ṣọlọ́run wàá mọ̀ pé òun lòun dá ẹni àbí báwo ilé mọ́sọ̀ lèmi ti jáde wá láti ìlú òkè o bàbá wa kábíyèsí ọba Rafiu Mustapha Oṣuọlálé ẹ̀gbọ́n ni wọ́n jẹ́ sí mi mùsùlùmí làwọn èmi sì jẹ́ kìrìsìtẹ́nì bàbá kan náà ìyá kan náà ló sì bí àwọn òbí wa nínú ilé wa yẹn ẹ rí mùsùlùmí àwọn aláàjì òkè aláàjì dẹjọ gbogbo wọn bẹ́ẹ̀ aláàjì rájí gbogbo àwọn tí wọ́n tọ́ wa dàgbà nìyẹn ẹ sì rí àwọn ọmọ bàbá David Ọdúnlámì àti bàbá Sàlámì ìyá kan náà bàbá kan náà ló bí wọn kì í síjà bí mi ṣe wò kó yẹ ká ṣe ọ̀rọ̀ ẹ̀sìn nìyẹn àìtì ẹ̀ sọ nínú ilé ṣùgbọ́n ká wá múra ká wá máa jà lórí ọ̀rọ̀ ẹ̀sìn ká sì fi máa da ìlú rú èmi ò lérò pé bíbélì gbà á láyè ìsìn lérò pé kùránì gbà á láyè ìsìn lérò pé àwọn oníṣẹ̀ṣe gbà á láyè ìdáhùn tí màá mú wá ní àárín yẹn nìyẹn náà abala tí àwọn orí adé wa ibi tá a bá pè lórí ẹnìkan ìfibẹ̀ tẹ́lẹ̀ nígbà tá a bẹ̀rẹ̀ ẹgbẹ́ a lọ bá wọn a ti ṣe ìpàdé pẹ̀lú wọn ní Ìṣẹ́yìn gbogbo wọn pátá tí wọ́n jẹ́ ọba Òkè Ògùn wọ́n sì gbà wá láàyè wọ́n bá wa sọ̀rọ̀ wọ́n gbà wá nímọ̀ràn a tún ti lọ sí Bàràpá gbogbo ọba Bàràpá pátá lájọ ṣèpàdé bákan náà làwọn náà ṣe fún wa so a fà wọ́n sẹ́yìn àbí yọwọ́ wọn sẹ́yìn nígbà yẹn pa àwọn lórí àwọn ni wọ́n nílùú bó ṣèlú bá dé àwọn làálọ̀ kébá gbogbo nǹkan yòówù tá a lè ṣe nínú ìlú a lè yọwọ́ àwọn kábíyèsí sẹ́yìn ẹ ṣe. tó kẹ́yẹ́ a tó sí ojú òpó kalẹ̀ torí ọ̀rọ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ tí àwa tá a wà nù yàrá agbára yìí tá a lè wò lásán ẹ jẹ́ ká jọ wò ó ní ètò yìí nǹkan tí a bá yìí sọ pé ẹ jẹ́ gbogbo wa ló kó papọ̀ àwọn aráalé náà ń bẹ́ẹ̀ o tí a jọ wò ó ṣùgbọ́n ká tó sí ojú òpó kalẹ̀ kí ni ìgbésẹ̀ yín láàrin àwọn olóṣèlú lágbègbè Òkè Ògùn ní àti àwọn ẹkùn yòókù torí pé tásìkò bá tó ọ̀rọ̀ tá à ń wí yìí kí ni ìgbésẹ̀ yín láàrin wọn àwọn ògbóǹtarìgì olóṣèlú lágbègbè Òkè Ògùn. a ti ń lọ káàkiri a ti rí àwọn kan àwọn abẹnugan láàrin wọn in fact
the state executive gan àti rí state executive of APC a sì ti ṣàlàyé ara wa fún wọn a sì ṣàlàyé ohun tí ó wà níwájú wa pé ní ọ̀tẹ̀ yìí o Òkè Ògùn ló kàn ẹ fún wa ní ipò gọ́vnà àti jẹ́ kán mọ̀ a sì ti ń rí ìkọ̀ọ̀kan nu àwọn tó ń aspire ṣé àwọn olùdíje lápẹ̀ wọn. bẹ́ẹ̀ ni. So lánàá òde yìí a ti rí àwọn kan náà a ti ṣàlàyé ara wa fún wọn a ti ṣàlàyé wípé ìwọ PDP ni ọ́ ìwọ ẹgbẹ́ ha ìwọ ẹgbẹ́ bí ẹ ṣeun káwọn dà pé báwọn ẹ ṣeun ìwọ ẹgbẹ́ ha ni ọ́ tí ó bá délẹ̀ tán o tí wọn ò bá fún wa ní tíkẹ́ẹ̀tì o ìwọ ẹgbẹ́ ha tó bá jẹ́ bí ló bá fún wa ní tíkẹ́ẹ̀tì o gbogbo alájọṣe o so the same thing ìwọ ẹgbẹ́ bí tí ni wọ́n bá fún ní tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ a láṣẹ o ní Òkè Ògùn Ìbàràpá ohun tá a ti fẹnu kò sí nìyẹn so a dẹ̀ ti rí àwọn olóṣèlú wọ̀nyẹn a dẹ̀ ti ń bá wọn sọ̀rọ̀ ọ̀rọ̀ wa ti ń yé wọn mo rò pé ìdáhùn sí ìbéèrè yín. ìbéèrè mi tún ni wípé ẹkùn Òkè Ògùn ẹkùn Ìbàràpá wọ́n ti wà nínú ẹgbẹ́ yìí bẹ́ẹ̀ni ìjẹ́ ó tiẹ̀ ṣeé ṣe tí Ògbómọ̀ṣọ́ tí wọ́n bá kọ̀ jálẹ̀ pa àwọn fọwọ́sowọ́ papọ̀ kí ni ìgbésẹ̀ tẹ́ fẹ́ gbé láàrin yìí torí pé ìtàn irin ni ọ̀rọ̀ yìí o. ṣé Ògbómọ̀ṣọ́ ò ní pa àwọn ò ní ṣe kí ló dé. Ọ̀yọ́ ńkọ́. Ọ̀yọ́ gan ò ní pa àwọn ò ṣe Ọ̀yọ́ ìkan náà ni wá àti Ọ̀yọ́ ń tiẹ̀ ń retí pé kágbérù gbèsè yìí ni ká tó wá tó sọ pé Ògbómọ̀ṣọ́ ńgbàtí àwa Ìbàràpá Ọ̀yọ́ Ìbàdàn gan tá à ń sọ yìí gan ohun tí ọ̀pọ̀lọpọ̀ wọn ń sọ ni pé ó tiẹ̀ ti tó gẹ́ ó yẹ ká jẹ́ káwọn èèyàn wọ̀nyí káwọn náà orí kìíní yìí ṣe Ìbàdàn nìyẹn o ká tó wá ní Ògbómọ̀ṣọ́ so ohun tí wọ́n ń sọ ni pé a ti ní wider coverage wider acceptability. pé àwọn èèyàn wọ́n ti tẹ́wọ́ gbà. wọ́n ti ń tẹ́wọ́ gbà bẹ́ẹ̀ ni. ṣùgbọ́n ìbéèrè ẹ̀yin àgbà ẹ̀ sọ yẹ pé ọ̀rọ̀ ni máa ń ta ọ̀rọ̀ ní ọ̀fà tásìkò bá tó tí Ọ̀yọ́ ẹkùn Ọ̀yọ́ tí wọ́n bá sọ pé òótọ́ ni Ìbàdàn ló ń ti ń ṣe é bọ̀ láti ọjọ́ yìí lóòótọ́ ṣùgbọ́n ẹ̀yin Òkè Ògùn ẹ ti ẹ̀ rọra sinmi díẹ̀ ná ẹ jẹ́ ká mú ọmọ òye láti ìlú Ọ̀yọ́ kí lẹ́ ṣe ẹ̀yin Òkè Ògùn. ẹ ṣe àdúpẹ́ kò sí nǹkan tó burú nítorí pé ipò gbogbo èèyàn náà ló nífẹ̀ẹ́ rẹ̀ gbogbo èèyàn ló sì lẹ́tọ̀ọ́ sí tó bá yẹ pé gbogbo èèyàn ló nífẹ̀ẹ́ rẹ̀ tó sì lẹ́tọ̀ọ́ sí gbogbo wa náà ni ṣùgbọ́n ipò ẹyọ kan náà là ń sọ o èèyàn púpọ̀ ò sì lè bọ́ sórí ipò ẹyọ kan tó bá jẹ́ bẹ́ẹ̀ ni àjọ jókòó sọ wà lórí jókòó sọ bí ó kò sí nínú ìwé òfin o ṣùgbọ́n àjọ jókòó sọ ó gbọ́dọ̀ wà bí ipò yẹn ó ṣe máa yípo láti ibì kan síbì kan gbogbo àwọn olóṣèlú yẹn onílàákàyè ni wọ́n iṣẹ́ akúrí o tí a bá jọ jókòó ibo ló yẹ kí kinní yìí ó lọ gbogbo náà láàjọ mọ̀ láàjọ sọ ohun táwa kàn sọ ni pé tí àsìkò bá tó ẹ̀yin olóṣèlú a sì ń fàsìkò yìí bá yín sọ̀rọ̀ ẹ gbà nínú ara yín torí àwọn Yorùbá ní inú ò gbà òun la yóò gbà bínú bá gbà àyè ó gbà wọ́n rẹ̀ pé oyè yìí oyè láéláé ni ẹnìkan bá ṣe kò lè ṣe é lọ láéláé ṣùgbọ́n oyè láéláé ni ẹlòmínà ó tún bọ́ bẹ̀ so ìbéèrè tẹ́ ẹ béèrè pé tí wọ́n bá tẹ wàá wò pé Ọ̀yọ́ ló tọ́ sí tí gbogbo wa sì jọ wò àjọ wò náà ni àjọ sọ tí ó sì yẹra wa tàbí ẹkùn Ìbàràpá tàbí kó jẹ́ Ìbàràpá gbogbo wa náà làájọ jókòó
tájọ wò ibi tó bá bọ́ sí. ọ̀dà ìṣeun ká tó sí ojú òpó kalẹ̀ bàbá wa. ní àfikún àwọn olóṣèlú gẹ́gẹ́ bí akọ̀wé mi ṣe sọ orí wọn pé tó pọ̀ wọ́n sì máa ń nǹkan kan ni wọ́n sábà máa ń fi síwájú wọ́n ó sọ fún yín pé òṣèlú eré èèyàn ni nọ́mbà eré nọ́mbà ni èèyàn náà ni èèyàn ni wípé bó ni èèyàn pọ̀ sí jù ohun tí wọ́n máa ń kọ́kọ́ ń gbé síwájú nìyẹn kó tó wá gbé nǹkan míì tó tẹ̀lé sẹ́yìn tá a bá wo Ọ̀yọ́ state Ìbàdàn ló ní 11 local government lẹ́yìn Ìbàdàn ó ní Òkè Ògùn pẹ̀lú 10 local governments lẹ́yìn Òkè Ògùn ó ní Ògbómọ̀ṣọ́ pẹ̀lú 5 local governments then Ọ̀yọ́ pẹ̀lú 4 local governments then Ìbàràpá pẹ̀lú 3 local governments ní bá a ṣe ń sọ̀rọ̀ yìí àwa àti Ìbàràpá ohun tí ń sọ yìí ń sọ ní látẹnu àwa méjèèjì ni mo fi ń sọ. ẹ̀ ń gbẹnu ẹkùn méjèèjì sọ̀rọ̀ ni àti Òkè Ògùn àti Ìbàràpá ẹnu wọn mò ń gbà sọ̀rọ̀ so ẹ mọ̀ pé Ìbàràpá èdè wa bákan náà ni àṣà wa bákan náà ni iṣẹ́ wa iṣẹ́ tá à ń ṣiṣẹ́ oko bákan náà ni so tẹ́ bá dé Ìbàràpá gan ẹ rò pé Òkè Ògùn lẹ́wà bákan náà is just the same way so àwọn olóṣèlú tí wọ́n bá jókòó tí wọ́n àti Òkè Ògùn àti Ìbàràpá ibì kan náà ló máa wà 13 local government nìyẹn mélòó ló kù tá à ń wá mẹ́sàn-án sí ìṣirò tí wọ́n máa ṣe nìyẹn so tí wọ́n bá ti ṣe yẹn báyìí tó yòókù sí kókó sọ̀rọ̀. nínú ẹkùn bíi márààrún àbí mẹ́rẹ̀ẹ̀rin tó so ìpínlẹ̀ Ọ̀yọ́ papọ̀ látìgbà tí a ti ń ṣe ìjọba àwa ara wa ẹkùn mélòó ló ti ṣe ẹkùn wo ni ò sì tí ì ṣe. ẹkùn Ìbàdàn ti ṣe fún ọ̀pọ̀lọpọ̀ ọgbà nínú 42 years ọdún 42 láti ayé Bọ́lá Àgè Ìbàdàn sì ṣe fún 38 years. 38 years. méjìdínlógójì. torí ẹ̀kan péré ọdún 4 ni Àlàó Àkàlà fi ṣe láti Ògbómọ̀ṣọ́ so Ìbàdàn ti ṣe fún ọ̀pọ̀lọpọ̀ ọgbà èyí tá a fi kún ní Àlàó Àkàlà tó ṣe láti Ògbómọ̀ṣọ́ tó jẹ́ pé wọ́n bá ọdún 4 ni wọ́n fi ṣe. òun náà ṣá wá láti ẹkùn Ògbómọ̀ṣọ́ ó sì jókòó láyọ̀ lórí àga gómìnà. so Òkè Ògùn ètí ìṣe Ìbàràpá ètí ìṣe Ọ̀yọ́ ètí ìṣe. tó a ti dé ojú ẹ̀ báyìí o ká sí ojú òpó kalẹ̀ ká má jẹ́ oyè aládàágbé àti àdásọ̀ kájọ wò ó ẹ jẹ́ kájọ wò ó lètò tó ń lọ lórí ẹ̀rọ agbágbé pẹ̀lú ikọ̀ àwọn aṣojú ẹgbẹ́ àjọṣepọ̀ tó ń pè fún ìlọsíwájú àti ìdàgbàsókè gbogbo wa nípínlẹ̀ Ọ̀yọ́ kì í ṣe ìdàgbàsókè Òkè Ògùn nìkan kì í ṣe títí Ìbàràpá nìkan bẹ́ẹ̀ ni kì í ṣe títí Ògbómọ̀ṣọ́ nìkan ṣùgbọ́n àgbáríjọpọ̀ gbogbo wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ tí ẹ fi dá sí bóyá ẹ ní ìbéèrè kan tàbí àkíyèsí kan o kó tó di pa máa tẹ̀síwájú òun ni 070 47 7064 070 47 7064 òun ni ojú òpó tí ó já sí ibí yìí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tí ó kan gbogbo wa ni o wọ́n sì sọ yìí pé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ rẹ ni ó sọ pé òun lo oko òun lo odò tó o bá toko dé tó o tó dò dé ó bà ẹ jẹ́ ká jọ wò ó ẹ jẹ́ ká jọ sí ẹ jẹ́ ká jọ sọ o. hello ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ sà. ẹ káàárọ̀ sà orúkọ yín o. àwọn àpètò. Ọlọ́run ló ń ṣètò Mohammed lowori. láti lókè o. bẹ́ẹ̀ni jẹ́rí ètò táwọn àbágbé wá ètò tó dáa ni ṣùgbọ́n bí ó ti ṣàlàyé yí àwọn èèyàn tó fi yé wọn òun ló ṣe torí nísìnyí ní dákọ̀ ẹgbẹ́ pọ̀ báwo ni àsọyépọ̀ ṣe wà láàrin wọn kó tó di pé wọ́n dà kíní ẹ̀ sílẹ̀ eléyìí ní èkejì ni pé ẹ wo àwọn òṣèlú láti ṣe lọ nígbà kẹ́yìn a máa pariwo àwọn yóò pín yẹlẹyẹlẹ káàkiri nínú ẹgbẹ́ wọ́n máa gbowó nígbà tí bòlùmọ́ kún bí ọ̀nà tó lọ́ba yìí wọ́n fẹ́ padà sínú ẹgbẹ́ wọn ni wọ́n bá ń sàpọ́ǹtì àwọn tó díje kalẹ̀ tó gbówó kalẹ̀ pásítọ̀ yẹn ó ti papọ̀ mọ́ àwọn ẹgbẹ́ yòókù kọ́ máa yẹ pé wọ́n fẹ́ fojú wa lé náà
jọ́kẹ́ ìdíjọ́bò tó di wọn dára ọlọ́run níjọ́ bàjẹ́ o. àmín àmín ẹ ṣé o lórí ọ̀rọ̀ tí ẹni yìí sọ dákẹ́ yìí a ti mọ̀ yí pé owó ó ti ba òṣèlú jẹ́ ìyìn sọ yí pé ẹnìkan lẹ fẹ́ tì síwájú lágbègbè Òkè Ògùn tàbí ẹnìkan ni ẹ fẹ́ tì síwájú ṣùgbọ́n ẹ jẹ́ ká fi ojú yìí wò bóyá ó ṣeé ṣe kó jẹ́ pé ẹni tí ò fi bẹ́ẹ̀ lówó lọ́wọ́ tí ó gbé owó kalẹ̀ fún àwọn èèyàn lẹ tì síwájú gẹ́gẹ́ bí ẹni tí ó díje gómìnà pẹ̀lú ọ̀rọ̀ olówó dé bó lẹ́sẹ̀ ẹ̀yin ẹgbẹ́ tó ń pè fún àjọṣepọ̀ àti ìlọsíwájú agbègbè ìpínlẹ̀ Ọ̀yọ́ lápapọ̀. nígbà tá a tiẹ̀ dé Ìbàdàn ohun tí wọ́n ń sọ ni pé ǹjẹ́ Òkè Ògùn ní owó tí wọ́n ó fi ṣe wápò gómìnà torí pé ohun tí wọ́n ń sọ ni pé àbọ̀dẹ̀ ṣe rí nìyẹn ipò gómìnà ó gba kéèyàn náwó púpọ̀ bó tilẹ̀ jẹ́ pé kò yẹ kó rí bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn kan ti gbéra wọn sáyè yẹn pé bó ṣe báwọn ó ṣe ṣe é nìyẹn àwọn wọn sì wà lókè so kò tún tá a fẹ́ ṣe láàrin yìí àsìkò rẹ̀ ni àsìkò pé kéèyàn ó fowó ṣe é ni Òkè Ògùn Ìbàràpá tó bá délẹ̀ tán owó jáde káwọn ẹgbẹ́ A àti B tá à ń wí àti C àti D kún ó ṣáájú ipò náà sí wa kún wá wo irú àrà tá a dá. ẹ fi dá ẹ jẹ́ ká tún wojú òpó sí. hello ẹ káàárọ̀ hello ẹ káàárọ̀ orúkọ yín o. Matthew Pius láti oríta kára olóògbé orí. ọ̀rọ̀ rẹ o ẹ jẹ́ ká jọ wò ó ní ètò. mo kí àwọn bàbá yẹn ìgbésẹ̀ tó dáa ni wọ́n ń gbé mo sì gbàdúrà pé ọlọ́run ó jẹ́ kó ṣeé ṣe. àmín. ṣùgbọ́n ìmọ̀ràn mi fún wọn ni pé a gbọ́ pé wọ́n ti sọ fún àwọn ẹgbẹ́ wípé ẹgbẹ́ tó bá fún Òkè Ògùn ní tíkẹ́ẹ̀tì ni Òkè Ògùn wọn tẹ̀lé ṣùgbọ́n èèyàn náà ṣe pàtàkì o ẹni tí yọba jáde lókè Ògùn ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó fún Òkè Ògùn ní nǹkan tí Òkè Ògùn fẹ́ kí wọ́n fìyàn náà kó then kí wọ́n bá àwọn èèyàn sọ̀rọ̀ gangan ló ṣe pàtàkì torí pé ẹ mọ̀ pé ẹgbẹ́ òṣèlú nì tàbí òwò ni tí èèyàn ogun bá jáde wá pé àwọn fẹ́ gba tíkẹ́ẹ̀tì lọ́dọ̀ wọn ò ní sọ pé àwọn ò ní fún wọn tíkẹ́ẹ̀tì o kí wọ́n gún mọ̀ bí wọ́n ṣe convince àwọn èèyàn gangan ní kókó kí àwọn èèyàn kó yí ọ̀rọ̀ tá à ń sọ kó yí àwọn èèyàn láwọn èèyàn ni wọ́n tẹ̀ka àwọn èèyàn ni ó wu àwọn tó ń fẹ́ tẹ̀ka fún so ìmọ̀ràn tí mo fẹ́ fún wọn nìyẹn. ẹ ṣé o Matthew Pius ẹ ṣé o 070477064 070477064 ọ̀rọ̀ yìí ẹ jẹ́ ká jọ wò ó ọ̀rọ̀ tó kan gbogbo wa pátápátá ni o ní ìpínlẹ̀ Ọ̀yọ́ a sì ń sọ yìí pé ẹ má jẹ́ ká fi ọwọ́ tí kò dára ká fi mú ìdàgbàsókè àgbègbè wa torí pé ọ̀rọ̀ kan lẹ̀ kan bá lé. hello. ẹ káàárọ̀ o àdúpẹ́ o ẹ káàárọ̀ o orúkọ yín o. orúkọ mi látòkì o ọmọ. 070477064 070477064 lójú òpó tí a fi jọ wò ọ̀rọ̀ tó kan ìlú Ọ̀yọ́ tó kan ẹkùn Ọ̀yọ́ ó kan ẹkùn Ògbómọ̀ṣọ́ ó kan ìlú Ìbàdàn ó sì kan Ìbàràpá ó kan Òkè Ògùn wa níbí ẹ jẹ́ ká jọ wò ó. hello. ẹ káàsán. hello ẹ káàsán o orúkọ yín o Ọlọ́run ló ń ṣètò. orúkọ mi ni Janet láti Ondo Òkè o. à ń gbọ́ yín máa o. àkóso Ọlọ́run nígbà jẹ́. àmín. ẹ dákun nǹkan tẹ́mi ní fún ètò yìí ni pé a ti ń bẹ̀rẹ̀ dáradára àfọ̀tẹ̀ bẹ̀rẹ̀ ṣùgbọ́n tó bá ṣe díẹ̀ sí ọ̀tẹ̀ ló ń ba Nàìjíríà jẹ́ èmi ò gbà tiẹ̀ ìwọ ò gbà tèmi wọ́n ń gbé kalẹ̀ nísìnyí lánàá Ọlọ́run ṣùgbọ́n tó bá ṣe díẹ̀ sí ń kọ́ tó bá ṣe díẹ̀ sí yóò dológun olóró òdílé olóró ọlọ́rọ̀ ẹ̀sìn tàbẹ́ni tó lówó láyé mọ̀ wọ́n jọ kán bá wa tún Nàìjíríà ṣe àgbékalẹ̀ pé ká máa gbé káàkiri orí ọ̀fẹ́ fún Nàìjíríà ni àmọ́ ẹni tó ṣe àmọ́ ẹni tí ò ṣe Ìbàdàn ló ń tún ṣe ní
ọ̀yọ́ ló ń tún ṣe ní ìbàràpá ló ń tún ṣe ní yóò jọ nítumọ̀ sí gbogbo wa ọlọ́run ò ní dà wá láàmú apó ètò orúkọ mi ní Janet láti lóòkè. ẹ ṣe o ọ̀rọ̀ yìí ẹ rí i pé ó ti jáde níbi àwọn ìbéèrè tí ẹ ti dáhùn tó bá di pé òṣèlú fẹjú ó fọn iná sójú tán oríṣiríṣi àwọn nǹkan ni ó máa jáde ṣùgbọ́n kí gbogbo ẹkùn tó wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ kí wọ́n mọ̀ dájú wípé àjọṣe gbogbo wa ni ká má jẹ́ kó bàjẹ́ ká má jẹ́ kó dàrú fún ìdàgbàsókè ìlú wa fún ìdàgbàsókè ìpínlẹ̀ wa náà ni 070 47 7064 070 47 7064 láṣẹ Ọlọ́run ó ṣeé ṣe kó jẹ́ pé ọjọ́ mẹ́jọ mẹ́jọ lẹ́ẹ̀ máa gbọ́ ètò yìí ẹ máa fi àwọn ìbéèrè yín ẹ máa kọ wọn kalẹ̀ fún torí kì í ṣe àwọn ènìyàn yìí nìkan lẹ́ẹ̀ máa bá pàdé ọ̀pọ̀ nínú àwọn olóṣèlú wa lágbègbè Òkè Ògùn tí wọ́n jẹ́ ògbóǹtarìgì olóṣèlú ẹ ó máa bá wọn pàdé àgbé ẹgbẹ́ lọ́wọ́ lórí ètò ẹ jẹ́ ká jọ wò ó tí àwọn ẹgbẹ́ tó ń pè fún àjọṣepọ̀ àti ìlọsíwájú gbogbo wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n ṣe agbátẹrù rẹ̀ àgbé ẹgbẹ́ òṣèlú lọ́wọ́ ṣùgbọ́n láti jẹ́ kí agbègbè wa kó ní ìdàgbàsókè ẹ̀ ló. màkà àfọ̀n ẹ̀tàrọ̀. adúpẹ́ o orúkọ yín o. ẹ ti bọ́tán láti Ìṣẹ́yìn. láti ìlú Ìṣẹ́yìn. ẹ rí ọ̀rọ̀ tí ẹ dálẹ̀ ń bẹ̀rẹ̀ lọ́lọ́nkọ́dà kọ́ sáré wa lókè òkun bíi irun. àmín. wọ́n bá yá nísìnyí ẹ̀bí pé ẹ̀sìn kan ní lágbájá ṣe ẹ̀sìn kan ní eléyìí ṣe. ẹ mọ̀ kí adágún tó ń sọ lóhun kí abala wa ṣe kí tó tutù ọ̀rọ̀. olùgbé tí bá nípa yọ̀ǹda abala rí yẹn lókè òkun bíi irun. ayọ̀ tẹ̀sí kò ń bẹ̀ nẹ́bà wà náà. gbogbo bí ó ṣe dá ọlọ́run bá a ṣe o. àmín o àmín ẹ̀ ṣe o. a ní láǹfààní láti gbé ìpè kankan mọ́ báyìí a ó tún sọ gbogbo ẹ̀ dé ọjọ́ mẹ́jọ bọ́lọ́run bá fẹ́ ẹ̀yin bàbá wa ẹnjìnà Dáúdà Ọláifá tí wọ́n jẹ́ alága pẹ̀lú pásítọ̀ Fífọ̀ Adéwọ̀yí kí àwọn aráalé ká sì dágbére. tọ́ àwọn akí wa pé àpò ọjọ́ ó tún di ọjọ́ méjì náà tàbí kí n má pè ọjọ́ mẹ́ta but kí n tó round up mo fẹ́ sọ àǹfààní yẹn torí àwọn tó ń gbọ́ wa ní Ọ̀yọ́ Ògbómọ̀ṣọ́ Ìbàdàn mo fẹ́ sọ àǹfààní tí gbígbé gọ́vnà wá sí Òkè Ògùn tí ó ṣe fún gbogbo wa àǹfààní àkọ́kọ́ ni wípé ṣé bí à ń pè wá ní food basket ìyẹn apẹ̀rẹ̀ oúnjẹ Ọ̀yọ́ state ni wọ́n ń pè Òkè Ògùn Ìbàràpá oúnjẹ mélòó la wá tí gbé wá sí ọ̀dọ̀ yín tá à ń pè ní food basket ohun tá à ń gbé wá òun náà ní iṣu ẹ̀gẹ́ àti àgbàdo díẹ̀ àti a sì láǹfààní láti máa gbé àwọn nǹkan ọ̀gbìn gẹ́gẹ́ bí ata àlùbọ́sà ẹ̀fọ́ oríṣiríṣi báyẹn àtàwọn nǹkan míì à ní torí a ní àwọn earth dam ìyẹn omi tá a dágún fún láti fi ṣe irrigation ìyẹn àkùrọ̀ bẹ́ẹ̀ náà la ní dam tó lè fún gbogbo nǹkan bíi 5 local governments ìyẹn Ìkẹrẹ dam ní Ìṣẹ̀yìn lórí eléyìí tá a bá lè ṣe yìí à ń dúró de ata láti Zaria àti Kaduna yóò kúrò ńbẹ̀ so mo rò pé àwọn àǹfààní tí a rí lálékún nìyẹn fún ètò tá a gbé gbígbé káàkiri orúkọ yín lẹ́ẹ̀kan sí. orúkọ mi ni ẹnjìnìà Ọláifá Aládé Dáúdà. tó bàbá wa pásítọ̀. ẹ ṣé o gbogbo ara lé tí ẹ fetí balẹ̀ gbọ́ ọ̀rọ̀ wa a ó tún máa pàdé yín lọ́jọ́ mi ṣùgbọ́n ohun tí mo fẹ́ kí gbogbo ọ dàrò ni pé nǹkan tá à ń sọ fún wa nǹkan tó dára ni tó sì lè mú àǹfààní bá gbogbo wa tí ó sì mú kí àlàáfíà wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ ṣé àdúpẹ́. tó bí ó sì jẹ́ gan lẹ́gbọ́n gbogbo etí tó ń gbọ́ wa ẹ ó tún bá wa pàdé bí Ọlọ́run bá fẹ́ tó bá di ọjọ́ mẹ́jọ Abẹ́rẹ́kẹ́rẹ́ Adégbìtẹ́ ní orúkọ mi Òkè Ògùn ìpínlẹ̀ Ọ̀yọ́ lápapọ̀ yóò ní ìdàgbàsókè o ẹ ṣeun púpọ̀ tí ẹ̀ ń gbọ́ wa. bọ́lá ń gbọ́
kí ni ìtumọ̀ pà ń gbé ipò gómìnà yìí ka gbogbo ẹkùn nípínlẹ̀ Ọ̀yọ́. Túndé ó túmọ̀ sí ohun tó pọ̀ yóò fún Òkè Ògùn àti Ìbàràpá ní àǹfààní láti lẹ́nu lọ́rọ̀ lórí ẹni tí yóò jẹ gómìnà kò sì ní jẹ́ wípé ẹkùn kan ni ó máa jẹ gàba lé gbogbo èèyàn lórí. Bọ́lá àwọn ẹkùn míì tẹ́ bá láwọn ò tí ì ṣetán fúnpò gómìnà ńkọ́. Rárá o ẹkùn Ìbàràpá àti Òkè Ògùn ní àwọn aṣáájú àwọn tó ní làákàyè àti àfojúsùn ire láti di ipò gómìnà mú nípínlẹ̀ Ọ̀yọ́ gbígbé ipò gómìnà yípo gbogbo ẹkùn tó wà nípínlẹ̀ yìí yóò ṣe àpẹẹrẹ pínre láre tí kò gbọdọ̀ jù kan lé ọlọ́fà máa jọ yóò mú kí ìṣọ̀kan wà bẹ́ẹ̀ sì rèé kò ní jẹ́ kí ẹkùn Ìbàràpá àti Òkè Ògùn wà lọ́wọ́ ẹ̀yìn. rédíò wo lèyí tó mi lẹ títí rédíò wo lèyí tó rìn rẹ dòdòdò.